ẹ tún kú déédéé àkókò yìí o níbi gbogbo tí ẹ ti ń gbọ́ wa lórí ìkànnì wa ìkànnì Jígí Alára ìkànnì 24 tó kalẹ̀ sí Àwọ̀tán Ìbàdàn lórí ìròyìn yàjóyàjó fún tòní. Orímádégún Àyìndé lórúkọ tèmi. Kíkórajọpọ̀ yẹ àga àṣàkóso mọ́ ààrẹ Tinubu nídìí láì nídìí kò bójúmu tó o. Igun kan nínú ẹgbẹ́ òṣèlú SDP ló sọ bẹ́ẹ̀. Yorùbá bọ̀ wọ́n ní ohun tó wù ọ́ kò wù mí ló mú ọmọ ìyá méjì jẹun nínú àwo ọ̀tọ̀ọ̀tọ̀. Àsámọ̀ ọ̀rọ̀ yìí ló jẹyọ nínú ọ̀rọ̀ kan tí ẹni tí ṣe adarí igun kan lẹ́gbẹ́ òṣèlú SDP ọ̀gbẹ́ni Wọlé Adéṣínà fi léde wípé ìjàgùdù àwọn olóṣèlú tí inú ń bí sí ìṣàkóso ààrẹ Tinubu lẹ́nu lọ́lọ́ yìí pẹ̀lú èròǹgbà kíkórajọpọ̀ yẹ àga àṣàkóso mọ́ ààrẹ Tinubu gẹ́gẹ́ bí ẹni àkọ́kọ́ nílẹ̀ Nàìjíríà nínú ètò ìdìbò ọdún 2027 kò ní àfojúsùn ohun tí ọmọ Nàìjíríà ń fẹ́ lọ́kàn bí kò ṣe ìmọ̀tara ẹnìkan. Ó laago ìkìlọ̀ yìí látàrí àìlèṣe àdáyanrí sí ọ̀nà àbáyọ ìṣòro tí ọmọ Nàìjíríà ń kojú láti ọ̀dọ̀ àwọn alátakò olóṣèlú tí wọ́n ń kórajọpọ̀ ọ̀hún. Bẹ́ẹ̀ ló tẹnumọ́ pé ẹgbẹ́ òṣèlú SDP tí igun rẹ̀ ń léwájú kò sí nínú ìgbìmọ̀ alájọṣepọ̀ àtakò yìí tó sì ń rọ àwọn olólùfẹ́ igun tirẹ̀ wípé kí wọ́n lọ fọkànbalẹ̀ wípé ọ̀dọ̀ àwọn ní ọ̀pá ìṣàkóso ẹgbẹ́ ọ̀hún yóò padà wó sí. Ó ní tí wọn kò bá gbàgbé lọ́dún 2019 tí àwọn olóṣèlú ọmọ ẹgbẹ́ òṣèlú PDP ya wá sínú ẹgbẹ́ SDP tó mú kí Jerry Gana ó fẹ́ gba ìṣàkóso ẹgbẹ́ ọ̀hún ló mú kí olóyè Olúfàlàyé kọ̀wé fi ẹgbẹ́ ọ̀hún sílẹ̀ gẹ́gẹ́ bí alága léyìí tí ẹjọ́ ọ̀hún sì ń lọ títí di àkókò yìí. Àríjù báyìí lọ fún ti ìròyìn yàjóyàjó fún ti àsìkò yìí láti iléeṣẹ́ Jígí Alára ìkànnì 24 tó kalẹ̀ sí Àwọ̀tán Ìbàdàn. Orímádégún Àyìndé lórúkọ tèmi. Ẹ máa yáṣẹ́ o. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24 bàbá